Orí mi àfiré, orí mi àfiré. Ire ni mo yàn, orí mi àfiré. Ẹsẹ̀ wo bí rẹ̀ sì mí rè, àyànmọ́ mi. Ire ni mo yàn. Orí mi gbé mi débi re, ẹsẹ̀ mi má gbé mi lọ bí tó ti máa pa mí o. Ire ni Orí mi má takò mí. ọmọ orí mi àfiré, odò orí mi. Táwọn èèyàn bá ń ṣoríire, Ọlọ́run jẹ́ ń ṣoríire. Ire ni Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, Ọlọ́run á jẹ́ kí gbogbo wa ṣoríire. orí mi dórí owó. Ọlá ọmọ Ògòdó òun lẹ̀ ń gbọ́ yẹn, ògo gangan nílùú Ẹ̀gbá. Kọlọ́run ọba má jẹ́ kógo ìwọ́ ọ̀kun o. Ìyá àfiré, odò orí mi àfiré. Ọlọ́run ló tó kì í ṣe èèyàn, Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kì í ṣẹ̀dá. Orí mi àfiré. Ọlá ọmọ ni mo gbé wálé ní Ọlá ọmọ Ògòdó gangan orin gangan. Orí mi àfiré. Ọlọ́run má pa fún wa o. Ọlá ọmọ Ògo wa nílùú Ẹ̀gbá lọ́lá ọmọ. àfiré, odò orí. Kápá ayé má ka. Ire ni Ẹni bá robi sí kíbi kó bá ro wọn. orí mi àfiré. Ẹni bá robi sí kíbi kó bọmọ wọn. Ọlá Kọ́ngó là ń gbóhùn agogo. ìyẹn dórí mi. Dùgbẹ̀dùgbẹ̀ là ń gbóhùn akẹgbẹ́. Ire ni mo. Ṣẹ̀kẹ̀rẹ̀ kì í ròde ìbànújẹ́. Ọmọ láṣojú. Ẹni bá robi sí mi kọ́ngó ibi kó máa kọlẹ̀kùn nínú ilé wọn. Dùgbẹ̀dùgbẹ̀ wàhálà kó máa balẹ̀ sínú ilé wọn. Ṣẹ̀ṣẹ̀ fìtínà kó máa kọlẹ̀kùn wọn. Ọlọ́mọ ò ní rí wàhálà o. Àmín. Ẹ̀yin èèyàn mi nílé káàkiri gbogbo àgbáláyé, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn, ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí, ẹ máa bá wa subscribe kẹsì máa tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde lórí Facebook Cubase Master. Tẹ́ bá ti rí Cubase Master lábẹ́ ó máa gbé Òkodoro Yorùbá tẹlifíṣàn wá, ní TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn, Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn, lórí YouTube wa Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ má bá wa tẹ̀, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Orí wa ròdòròdò, ó sì yọ bí òjò. Orí yìí ó máa ń ṣe mí gìgá, a máa ṣe mí wìnìwìnì. Ọlá ọmọ ìṣekìṣepọ̀ ti ṣògùn orin ṣá. Ọlá ọmọ ògo gangan. Kò sọjọ́ tí mo lè máa gbọ́ lọ́mọ, kò sọjọ́ tí mo lè máa rán lọ́mọ tínú mi ò kí ń dùn. Ọlọ́run rínú mi. Mo sì ń gbàdúrà kọ́lọ́run jẹ́ kó ga jù báyìí lọ. Ọlá ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí, tó bá tó àsìkò tó goyin bá máa tàn yọ, aráyé ò ní gbé yín mì. Àní rohun gbé sọnù bí ó ṣe bí ọmọ. Mo sọ fún wa, mo nílé orí ìkànnì wa kì í ṣe pé ká máa rí sọ́wọ́n ọba nìkan, wọn òjòyè nìkan. A gbọ́dọ̀ máa gbé àwọn olórin wá síbí báyìí láti lè máa fi ọ̀rọ̀ jomi tó ru ọ̀rọ̀, kájọ máa béèrè lọ́wọ́ ra wa. Àwa ọmọdé, àwa ògo tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa dìde lágbára Ọlọ́run ba, ayé ò ní pògùn ọmọ yín o. Àwọn àgbàlagbà ń jó. Àgbàlagbà ò lè jó ń pàgídígbàgídí ọlọ́mọ àbí báwo ni. Ó ti di tọmọ ọ̀dọ̀ báyìí. Eléyìí ní pọ̀ jù. Ẹ̀wọ̀n òun èèyàn bọ́ ṣe ń jó lẹ́yìn kámẹ́rà. Ọlá ọmọ Ògòdó, ẹ káàsán. Ẹ káàsán olóòtú. Ọlá ọmọ, kí ni orúkọ yín gangan pàtó? Torí pé tá a bá máa wo online lẹ́sìn, Ọlá ọmọ Ògòdó ó máa gbé yín wá ní. Ìgbà mi a lè rọwọ́ báyìí, ìgbà mi ẹ lè ṣe báyìí. Kí ni orúkọ yín gangan ní kíkún? Ọlá ọmọ Ògòdó. Orúkọ mi ni Sodiq ọmọ Ọláṣojú. Sodiq ọmọ Ọláṣojú. Bẹ́ẹ̀ni. Ọmọ olúbo ní Ọlá ọmọ. Ọmọ Abẹ́òkúta ni mí, pàápàá mo jẹ́ ọmọ ìlú Ìgbèyìn l'Abẹ́òkúta. Ìgbèyìn. Bẹ́ẹ̀ni. Ẹ̀ta yẹ kí orí kígbèyìn bíi mẹ́ta sí. Ìgbèyìn ni mò ń tọ́ ọmọ àwọlé mú wọ́n máa pẹ́ dín kéke kó tó máa mẹ́mú òwúrọ̀. Káàbọ̀. Èmi lọ ṣọ́gbé mẹ́kùn wéwú ṣúmọ́ o. Èmi lọ máa pajá símù nú àpolù ọ̀sán tèmi. Kábíyèsí. Ìgbèyìn ni mò ń tọ́ ọmọ. Ọlá ọmọ ti fẹ́ forí báyìí ọ̀tá mi jẹ́ bí. Ọ̀rẹ́ dání kò tó pọ́n. Ọlá ọmọ kí ló mórin yẹn wá? Ọ̀rẹ́ dání kò tó pọ́n. Ó torí pé èèyàn kò lè máa dédé kọrin kókó ọ̀rẹ́ dání kò tó pọ́n, ẹ fún wa ní kankan mẹ́ẹ̀. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi kọ́ nìkan yẹn ṣẹlẹ̀ sí. Èmi kọ́ ọ̀rẹ́ mi ni.
ló ṣẹlẹ̀ sí. ó ti ọ̀rọ̀ ọlọ́rọ̀ kẹ̀ la fi ń ṣe àríkọ́gbọ́n. so nǹkan tó fà á ni ẹ má yẹ ká lọ fà lórí ẹ. ẹ kò ní bàjẹ́. ẹ̀yin tí ẹ̀ ń wà lé bí ẹ ṣe bá wa wò yìí Ọláọmọ Ògòdó ni mo gbé wá sórí ètò lẹ́ni ọ̀dọ́ ọmọdé tó ń kọ ògòdó. àwọn èèyàn ní ká béèrè pé kí ló sún yín débi orin ògòdó. àwọn bàbá 70 60 50 ló ń kọ ògòdó, kí ló wá jẹ́ pé young age àwọn ọ̀dọ́ báyìí lẹ́ lọ kọ ògòdó, kí ló sún yín dé bẹ́ẹ̀. gbogbo ohun tọ́lọ́hún bá ti dá nílé ayé bí kò gbọ́dọ̀ nira bọ̀gẹ́dẹ́ bá ti pọ́n tinú rẹ̀ á dẹ̀. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ dà ṣe máa rìn nílé ayé ń bí ó ti wà lákọsílẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba nílé ayé bí gbogbo ẹ̀yin èèyàn. ẹ bá yẹ kí n kọrin ẹ jẹ́ kí n sọ̀rọ̀. ṣé ẹ gbọ́ nǹkan tí Ọláọmọ sọ. gbogbo ayé máa mọ̀. orin ni gbogbo ìgbà tẹ́ ẹ bá jí kókókó báyìí Ọláọmọ tó máa kọrin. ó jẹ́ sí lọ́ọ̀bà. Ọláọmọ. bàbá. nínú orin ògòdó tí ẹ̀ ń kọ yìí. tí wọ́n bóyá ọkọ̀ ọfẹ́ ṣe competition fún yín lọ́jọ́ kan ọwọ́ agbẹ́yìn bóyá olórin gospel àti ẹ̀yin olórin ògòdó wọ́n wá gbẹ̀yìn pàdé ṣé ó lè rọrùn ṣé ó lè rọgbọ. ṣé pé kájọ kọrin lórí stage kan náà. ó máa rọgbọ tí àwọn ènìyàn tó bá dúró bẹ́ẹ̀ mi ṣe dúró. torí iṣẹ́ yìí á mọ̀ jura wa lọ. confam. ṣe get. bẹ́ẹ̀ni. tó bá dúró bẹ́ẹ̀ mi ṣe dúró ó máa rọgbọ. bẹ́ẹ̀ni. èmi àti Alhaji Shefala ti jọ kọrin náà. a máa ń rí lórí àwọn yíyẹn lórí social media. fújì lọ́wọ́ kọ ògòdó lèmi kọ. bẹ́ẹ̀ni. sọ àjọ ń kọrin normal. ẹ mọ̀ pé ní fújì yẹn àtògòdó tábà ní káwò nínú ìtàn fújì tá a gbọ́ wéré ló fi bẹ̀rẹ̀. wéré dẹ̀ ní àtògòdó ó fẹ́ pàtẹ́ mọ́ra wọn. kò ṣe kó fẹ́ pàtẹ́ nǹkankan náà ni. ògòdó àpàlà wéré lọ bẹ́ẹ̀ fújì náà wọ́n modernize débi tó dé yẹn. bẹ́ẹ̀ ni wọ́n yóò kó lára àwọn wéré nǹkankan yẹn ni. wọ́n modernize yẹn ni. bóyá òjò payọ inú. Ọláọmọ àwọn kan ń sọ yìí pé Ọláọmọ kìnnìkan tí ọ̀rọ̀ bá débi kan tó bá ní wọ́n fẹ́ kọrin tó bá ní kí lórúkọ ní ṣé wọ́n kọ́ ló ń jẹ́ Ọláọmọ wọ́n kọ́ ní rárá ọmọ àlẹ́ wọn dání pé ṣùgbọ́n tó bá pọ̀ Ọláọmọ ló bá débẹ̀ iṣẹ́ wọ́n máa gbéṣẹ́ yẹn fún pé oògùn lọ́lọ́ọmọ fi ń gbàṣẹ́ ẹ bá wa sọ̀rọ̀ síbẹ̀. ṣe rí nǹkan tẹ́ ẹ sọ yẹn parọ́ ọ̀tọ̀ ló máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èmi tí kọ́ni dé wà ń ṣẹlẹ̀ sí náà mi ní purọ́ fún yín kò yé mi. kò yé yín. kò yé mi ó ti yé torí nǹkan tí mo dẹ̀ wá wò nù nǹkan ẹni wípé ṣẹ́rí tó lórin bá wà especially àwọn olórin Abẹ́òkúta náà wọ́n ti máa ń fẹnu ẹ̀gàn sọ̀rọ̀ wájú pé tẹ̀m̀bẹ̀lẹ̀kùn pé olórin Abẹ́òkúta pé ọ̀lẹ pọ̀ jù pé àwọn kì í ṣiṣẹ́. on work hard. ìkọ́ tó wá ṣẹlẹ̀ sí mi tí irú kan tẹ́ béèrè lọ́wọ́ mi yẹn tó fi ń rí bẹ́ẹ̀ ni pé ṣẹ́rẹ́ mi tẹ́ bá wo orí social media káàkiri kẹ́ tó sọ pé stroke bí abẹ́ méjì mẹ́ta àkọlámọ ẹ máa kàn mí. bẹ́ẹ̀ni. ọlá pé torí iṣẹ́ tèmi ń ṣe yẹn ni. tẹpá mọ́. tí mo tẹpá mọ́ ṣẹ́rí orin ògòdó kò sórin tí ò ń ṣorin ó dì bẹ́ẹ̀ bí wọn bá ṣe gbé nǹkan yẹn bá yẹ mú ẹ bá yẹ package. bó bá jẹ package. ẹ kọrin tọ́wọ̀n yẹn máa gbọ́ pé orin lẹ́ni ìkọ yìí pé ẹ gbórin tó kọ kò ṣe pé kéèyàn kọrin kọ́ pé kí ló ń wí báyìí stress okay no. ẹ lè bẹ́ mi bẹ́ẹ̀ o. kábí kọ́sẹ́ pé kí lélẹ́yìí tẹ́ ẹ sọ bó ṣé kò gbọ́ létí ẹ̀ borin ọ̀hún ṣe rí ni. àárọ̀ ẹ lè bá mi bẹ́ẹ̀ torí pé kí n tó gbórin ọ̀hún jáde èmi fúnra mi á ti wò pé kí ló ṣẹlẹ̀ kò dẹ̀ ń ṣe pé bí èmi nìkan ni olórin gbọ́dọ̀ wá àwọn ikọ̀ àwọn sakọmọ àwọn ọkọ ẹ̀ àwọn gáǹgì ẹ̀. so èèyàn lè dá ṣiṣẹ́ orin ò ṣe dá ṣe. confirm. ọ̀tọ̀ tó máa ń ṣọ̀wọ́n ẹlòmíì ni pé ẹ wúrọ̀ gawa pàṣọ yẹn gan wọ́n sì ní bí abẹ́ wọn bíi producer bí abẹ́ mẹ́rin márùn. tó lọ àti irú àwọn yẹn bá ti ní bíi mẹ́rin márùn kí ló ń ṣe irú àwàtà ẹ̀ṣẹ̀ ń bọ̀ pé kíni. ẹ̀yin èèyàn wa ṣé ẹ ti gbọ́ nǹkan tí Ọláọmọ Ògòdó tí ó sọ ibi tí èèyàn bá ti ń ṣe tó bá ti ń ṣe àṣeyọrí lórí ẹ̀ kò sọgbọ́n kọ́ wọn kan máa fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀rọ ní oògùn ló ṣe é ìwọ náà tó bá sọ pé ẹnìkan ṣoògùn ìwọ náà lọ ṣoògùn tiẹ̀ torí pé ògo ni gbogbo wa ń wá lágbára Ọlọ́run ọba Ọláọmọ ògo wo ní wọlé. nínú àtẹ̀ránṣẹ́ tí àwọn èèyàn tí wọ́n tẹ̀ránṣẹ́ rán sí mi báyìí wọ́n ní táwọn junior colleagues yín tó bá bá yín lórí stage wọ́n ní gbà mí pé ẹ kì í máa ń gbé máìkì fún wọn ṣẹ́rù máa ń báyìí láti gbé máìkì fún wọn pé òkè wọn náà ti ẹ̀ gbọ́wọ́ díẹ̀ ni àbí pé àwọn èèyàn wá burúkú má jẹ́ pọ́n tí lọ́ọ́ fi nǹkan sọ́wọ́ wọ́n fẹ́ wá fi di máìkì yàn mú.
Jerry kọ́lọ́n ṣàníyàn tọ́lọ́n bá ti rí pé tí ń fi ẹ má kí n sọ pé olórin èèyàn àsìn bí ara pé ẹni tó ń ṣe entertainment iṣẹ́ entertainment ṣá tó bá rí pé Ọlọ́run ti fi wọ́n kò sọgbọ́n àwọn ogun kan máa dìde àwọn bí ìlara bí pé ẹ̀gàn bí àwọn ẹ̀gàn tó máa fẹnu tẹ́ńbẹ́lẹ́kún ẹ̀. ṣẹlẹ̀ nọ́mbà wà ní pé ibi tá a bá dé yìí tá a dẹ̀ ṣe máa tẹ̀síwájú kọ́lọ́ má jà á bọ́. àmín àmín. bí ògbólógbòdó ṣe pọ̀ tó ọ̀hún náà tó mọ̀ fún ara wọn ẹni tí oníkálukú lè dórí stage ẹ o kó máa wí pé òun lòun jẹ́ báyìí níkun ara ẹ̀ á mọ̀ pé ẹni yìí nǹkan tó hùn tó lélẹ̀ nǹkan tó hùn tó lélẹ̀. á mọ̀ pé ẹni yìí ọ̀gá ló jẹ́ sóhun. so gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi kò sí ológbòdó náà àwọn tó mọ̀ mí pé bí a mọ̀ wà lágbo kódà kán pé 10 kán tó 10 kán tó 20 gbogbo wọn ni máa gbé máìkì fún yíká tó máa kọrin yíká everybody ló máa kọrin kó tó gbọ́ kó mẹ́ẹ̀. nítorí pé kí ni number 1 ni pé kò sí tó lè sọ pé bí ẹ̀wọ̀n ṣiṣẹ́ tó mi nù wọn. confam. no Ọlọ́run náà ó sọ náà lókùnrin pé ọ ní pé bóyá irọ́ ni bóyá òótọ́ o bá a ṣe gbọ́ pé kéèyàn kọ́kọ́ mọ ìyá rẹ̀ kọ́ èèyàn tó mọ ìyẹn. ṣebí ẹgbẹ́ òwe tí Adéyínká Àyìndé máa ń pa pé má jẹ́ kọ́wọ́n èèyàn kọ́kọ́ yìnyẹn ìwọ kọ́kọ́ yìnyẹn rẹ̀ náà ó túmọ̀ sí pé alágbà tó bọ́lẹ̀ látòrí ọ̀pẹ alẹ́ bẹ́ẹ̀ni ọba yín òun yíra. torí pé gbogbo ọ̀nà tèmi lálẹ́ ǹsìn nínú ògòdó ǹsìn alihamdulilayi. everybody wọ́n ti ń tẹ̀lé mi báyìí. confam. tọ́lọ́ náà ti mọ̀ pé tọ́ bá fi lè tẹ̀lé mi níláwọn tèmi lálẹ́ yẹn o kò sí ọ̀kan. Ọláọmọ Ògòdó òun ni mo gbà ní àlejò nínú kulu mi ní òní Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ wà ẹ máa bá a pín fọ́nrán yìí ẹ máa bá a comment ẹ máa bá a like ẹ lágbára Ọlọ́run bá ẹ níṣẹ́ lásán. Ọláọmọ Ògòdó kílẹ̀ rò débi pé nígbà tẹ wò pé kẹ́yìn kẹ́ modernize iṣẹ́ tọ̀dọ̀ yín ẹ wá lágbé keyboard wọ̀ ẹ gbé drums wọ̀ ẹ gbọ́ wọn nǹkan mi wọ̀ kílẹ̀ rò débẹ̀. Ṣàrí olóòtú ẹ ṣe. Yes sir. Mo ti kọ́kọ́ sọ nǹkan kan síwájú ìgbà tájọ́ ń sọ̀rọ̀ fújì ò ṣe fújì nsìn. Gbogbo ala mọ̀ pé wéré ló di fújì. Bẹ́ẹ̀ni. Àtàrà wéré ló ti yọ fújì jáde lóníkálukú wọn ti yọ jáde. Kò ń ṣe bí fújì náà ṣe wà ńgbà kan ló ṣe wà ń sìn náà. Ó ti yàtọ̀. So èmi náà ń wò pé ẹ̀dùn náà kí nìkan tó ṣe ṣẹ́rí ẹ má yẹ ká pọ̀ ká má tọ̀nà àjẹ ṣẹ́rí iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ orin presenter game ni. Oníkálukú ń ta tẹ́tẹ́ lórí fídíò game ni à ń ta tẹ́tẹ́ ni. bó bá ṣe lè package ara ẹni. ibi tó bá ń wù ẹ́ àti má kọ́ ṣe nǹkan débi pé o máa ṣe nǹkan yẹn débi pé àwọn èèyàn máa wò pé kí nìkan tó ṣe. ijó tí èèyàn bá máa jó ń ta. kò jónu lé wò. kí wọ́n kọ́ jónu lé. ó ti yé game ni iṣẹ́ tá à ń ṣe yìí. ok nígbà tí orin mi kọ́kọ́ fẹ́ blow gbàrà èmi fúnra mi tó bá sọ fún mi pé orin tí mo kọ yẹn pé ó máa blow màá ní kí ẹni tó sọ fún mi màá ní kó tú dànù so torí ẹ̀ mo sọ fún mi pé game ni kò sẹ́ni tó mọ̀ pé ìjọba ìlú orin ó máa. tàbí pé iṣẹ́ tó máa ṣe tó máa fi la rẹ́kọ̀dù tẹ́ ń play tá à ń play lọ́wọ́ yìí ìgbà tá à ń rẹ́kọ̀dù ẹ̀ báyìí rẹ́kọ̀dù ẹ̀ tán mo kọ pé kíkọ fi gẹ́mọ̀ kíkọ post ẹ̀ kọ́ọ̀yàn tẹ̀lé mọ̀ pé nǹkan lọ àwa náà mọ̀ pé àwa náà ní kọ́tẹ̀ ṣe wà pé nǹkan tẹ̀ ń lọ pé kíní o wà láì mí èrò lọ́kàn pé bóyá pé kọ́ọ̀yàn tẹ̀ follow mi bóyá báyà kan àwọn èèyàn ló wá ń pè mí pé lágbẹ́jà ti lórin ẹ̀ tàmẹ́lẹ̀ lórin ẹ̀ ọlọ́mọ ṣó lọ wo page ẹni kọ́mẹ́ǹtì síbẹ̀ kí. síbẹ̀ kankan wọ́kọ̀ ẹ̀kọ́ post ẹ̀dẹ̀ jáde bẹ́ẹ̀. wọ́n post ní tèmi number 1 ni pé social media mi ríro. mú ló kúkú dùn tẹ́lẹ̀. mú ló kúkú dùn ó ti ṣé o mú ẹ mọ̀ ẹsẹ̀kẹsẹ̀ báyìí tí mo lọ wo TikTok báyìí mo rí pé ọ̀gá wa Oríyọmí Hamzat nìbàdàn ó ti lò ọlọ́kọ́ lo orin yẹn ẹsẹ̀kẹsẹ̀ báyìí mo ti message mo wá wo message lọ́wọ́ pé mo pé ẹni mélòó mi fẹ́ reply bá láyé mi lórí nǹkan pé mo kàn fi ṣeré kí n kàn sọ síbẹ̀ kí n kàn post ẹ̀ pé kọ́kọ́ mọ̀ pé iṣẹ́ kan ń lọ lọ́wọ́ studio ó ti yé yín pé rẹ́kọ̀dù wa fẹ́ jáde o ó tán torí ẹ̀ mo sọ pé géèmù ni iṣẹ́ tá à ń ṣe yìí kò sẹ́ni tó lè mọ̀ pé ìjọba ìlú máa blow gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ fún mi pé kí ni nǹkan tí mo rò débẹ̀ tí mo fi keyboard kún èmi náà kọ́ rò ó pé òkè ó yá tẹ́mi boy ok Ògòdó ìgbà tó àwọn bàbá yẹn ṣe kò sí gbogbo nǹkan yẹn bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀
Fuji nígbà tó yẹ ọdí pé wọ́n ń ṣe pé bí awéré pé gíní kan kò sí gbogbo yẹn bẹ́ẹ̀ àwọn Barrister ló mú lọ́mú yẹn wọlé gbogbo nǹkan wọlé sínú Fuji. Bẹ́ẹ̀ni. èmi náà wò pé kí nìkan tó ṣẹlẹ̀ báyìí pé kí náà tẹ̀ fẹ́ fi máa dárúkọ mi nínú Ògòdó kí nìkan tẹ́mi náà fẹ́ fi ṣe foundation. tèmi náà fẹ́ fi jẹ́ bí landmark jẹ́ bí ìpìlẹ̀ tó máa fi sọ pé ẹni báyìí ló ṣe nǹkan báyìí ló mú nǹkan báyìí wọnú iṣẹ́ yìí. inú mi wá dùn nǹkan tí mo wá ṣe yẹn ẹ mọ̀ pé ayé ọ̀tọ̀ ni pé kíyàn ṣe nǹkan kan kọ́yàn má gbà mọ́ lọ́wọ́ èmi wá ṣe ọmọ yẹn wá tẹ̀lé mi wọ́n gbà. Kábíyèsí Olódùmarè. ó wá di pé gbogbo wọn tájọ́ ń ṣiṣẹ́ yẹn ó wá di pé gbogbo wọn nǹkan tí mo ṣe yẹn lọ́wọ́ náà wà ń fọ́lù. tọ́tẹ̀ rí pé bẹ́ẹ̀ bọ́wọ̀ ṣe ń ṣe yẹn kì í ṣe pé bóyá inú yóò dùn sí inú yín tún dùn sí pé lágbára Ọlọ́run bá ti wà ní ìbàjẹ́. ìbájídé ẹ̀rọ bàbá tó ká kẹ́yìn má jẹ́ gbàgbé ìbákùsí mọ́. ọlọ́mọ láàrin ẹ̀yin àti àwọn colleagues yín àwọn ìbáṣepọ̀ ló wà láàrin ṣé ìbáṣepọ̀ tó wà láàrin ṣó dán mọ́rán àbí kò dán mọ́rán. yes ìbáṣepọ̀ tó dán mọ́rán wà dáadáa bọ̀ ọkọ̀ yẹ kò sí báyìí máa ṣe orogún òwà wà ń bẹ. confam. bọ̀ kò wá ṣe pé ká ríra wa ká má kíra wa. ká má yọmọra wa. tó ní kálukú bá dúró stage ẹ nǹkan tó bá wùn ló lè pera ẹ. ẹlòmíì lè ní lion lòun ẹlòmíì lè ní elephant lòun. ẹni tó pẹ̀lẹ́ lion tó ti tẹ̀kú. a dà fún yín. so oníkálukú akọ máa wí nǹkan tí ó hùn torí pé orúkọ tó bá wọn ni là ń jẹ́ lẹ́yìn odi. ó ti yé yín. títí kò máa ṣe gbàgbé ànábì Ràmọ́látọ̀ ti wá. Ọláọmọ Ògòdó àwọn èèyàn ní ká béèrè pé kí ni inspiration yín torí pé nígbà tẹ́ bá wà lórí stage mi tẹ́ bá kọ ẹ wá ti ẹjọ́ bá ṣé kì í ṣe pọ́lá ọmọ yìí mú nǹkan tàbí ń fa nǹkan ṣá. olóòtú. bàbá o. tí máa sọ nǹkan fún yẹn ní believe. mo ìwà yìí mo nígbàgbọ́ náà Ọlọ́run gan-an. Kábíyèsí. wàláì tàláì mo fi Ọlọ́run bá búra mo ṣe wáyé mi ò kí mu gbó mi ò mọtí mi ò mu sìgá kò sí gbogbo yẹn nú ọ̀rọ̀ tèmi. Olúwa ṣeun. nítorí pé kí ni inspiration tẹ sọ kò sígbà tí orin ò máa wá fẹ́ mi mo lè jí lóru nsìn kìkì fún mi mọ́lẹ̀ nsìn kí n bẹ̀rẹ̀ sí ní record sínú orin and again àbúrò mi kan tún wà táyé ó ti yẹn onílù bó ṣe ń lùlù producer ńlá ni gbogbo iṣẹ́ mi tẹ́ bá ti gbọ́ gbé kínní òun ló ń producer yàtọ̀ sí ìtẹ́mi bá wò pé pẹ̀lú yàtọ̀ sí ìlú tó lù yẹn ojú producer tó ní dẹ́pọ̀ ọ̀gá ńlá ni ní díẹ̀ yàtọ̀ sí ìlú tó ń lù producer ni ọ̀gá ńlá ni yàtọ̀ sí ìtẹ́mi bá sọ pé bí ok bí aspiration yẹn kò sáré wá ẹ̀mọ̀ yẹn kò sọ gbọ́n náà olórin náà kò dẹ̀ sí nǹkan méjì láyé ṣe bẹ́ẹ̀ iṣẹ́ orin ò ṣe dá ṣe mo ti sọ tẹ́lẹ̀. confam. tẹ́ bá náà sọ pé bí ẹ fẹ́ gbé ògbẹ́ sọ́kàn kẹ́ tó rorin pé kí ni báyìí mo fẹ́ kọ. kò ṣe gbé sọ́kàn ìwọ olórin tó bá fẹ́ kó máa gbọ́ ẹ pé o fẹ́ pé o ní fúnṣọ pé o fẹ́ kó máa gbọ́ ẹ kó ṣe máa. o gbọ́dọ̀ fọgbọ́n lọ́gbọ́n kó mú eléyìíkélé ìwà kó gbà tí. kò sí bóyá fẹ́ ṣe o gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Kábíyèsí. ó ti o gbọ́dọ̀ ṣe iṣẹ́ orin òṣìṣẹ́ kan pé yàtọ̀ tó bá fẹ́ máa gbórin yẹn nínú ilé ẹ pé bí àwọn fámìlì ẹ lọ́ fẹ́ máa gbọ́. tàbí máa sẹ́ndẹ̀ sọ́wọ́n èèyàn WhatsApp. iṣẹ́ tí gbogbo èèyàn máa gbọ́ ilé gbọ́dọ̀ mọ́pọlọ tiẹ̀lẹ̀ kí tó mọ́pọlọ tiẹ̀lẹ̀ kí wọ́n mọ́pọlọ tiẹ̀lẹ̀ ká wá òpó ya kí nìkan tó ṣẹlẹ̀ ká wá sọ dé. ọ̀ya ìwọ kíbọ̀dù kọ́kọ́ wọlé báyìí kílè wá wọlé báyìí lẹ́sẹ̀ máa gbé Ọlọ́run níjẹ́ kó bàjẹ́ fún wa. eré tiwa ó dùn nílé ó dùn lóko bẹ́ẹ̀ bá ti gbádùn tiwa. orin Ọláọmọ Ògòdó eré tiwọn ó dùn gbọ́ ọ̀n pìlì ẹ̀ nílé ọ̀n pìlì ẹ̀ lóko. àwọn àgbàlagbà ń jó àwọn ọmọdé ń jó àwọn ọ̀tọ̀kùlú ń jó. orin tí àwọn ọba ń gbọ́ ni orin tí àwọn òjòyè tí wọ́n ń jó sí ni. eléyìí yàtọ̀ sórin wèrè la fi ń wo wèrè o. Ọláọmọ kì í kọ wèrè la fi ń wo wèrè. Ìsìáká Adébáyọ̀ mọ́kẹ́ ọ bàbá mi. Ọláọmọ Ògòdó kí ni àwọn ìdojúkọ àti àwọn ìpèníjà tẹ́ rí ní lẹ́nu iṣẹ́ yìí nígbà tá ti bẹ̀rẹ̀. ìdojúkọ kẹ ìyẹn yapa tá a bá ń sọ yẹn a lè kó n bí. tó pọ̀. ẹ má yẹ ká sọ yẹn ẹ jẹ́ ká mú mi sọjà rí ìdojúkọ kẹ. ó pọ̀. àná lè kó mi lẹ́nu ẹ jẹ́ ká bọ́ sí bòbí. ṣé ẹ gbọ́ kan tí Ọláọmọ sọ wọ́n ní ìdojúkọ pọ̀ ìpèníjà pọ̀ ó túmọ̀ sí pé kò síṣẹ́ tẹ̀dá máa ṣe tí ò ní rí wàhálà ti fìtìnà nú ẹ̀ àdúrà tá máa gbà ní pé kọ́lọ́ má jẹ́ kí ogun kó borí òun ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ yóò bá ṣèdánwò kò lè páàsì tá a bá kúrò ní primary 4 kò ṣeé ṣe fún wa ká bọ́ sí primary 5 o lágbára Ọlọ́run ọba ìdánwò tó máa pọ̀jù tí wà lọ àná máa rí o
ọmọ làṣojú. wá bá mi kí Sunday tí wọ́n kú o. ọmọ làṣojú. ariwo dọ̀. ẹ̀yin èèyàn wa nílé lóko káàkiri gbogbo àgbáńláyé Ọlá ọmọ Ògòdó ni ẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo gbé wọn wá láti wá béèrè ọ̀kan tàbí méjì lọ́wọ́ wọn nínú ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa subscribe kẹtàn notification button sílẹ̀ nínú TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn, Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn, Facebook Cubase Master àwa gbé Òkodoro Yorùbá tẹlifíṣàn wá sálẹ̀ lórí YouTube Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ọlá ọmọ Ògòdó ìjẹsẹ̀ wà lórí àwọn social media ṣáà. bẹ́ẹ̀ ni mo wà lórí social media. ẹ bá wa sọ àwọn social media nǹkan àwọn èèyàn wa kọ́ lè tẹ̀lé yín lórí ìkànnì yín. lórí Facebook bẹ́ẹ̀ ni. mo dẹ̀ wà lórí TikTok náà. ok lórí YouTube nǹkan. mo wà bẹ́ẹ̀. ok lórí Facebook orúkọ òní ó máa gbé ti wa. Facebook yẹn ó máa gbé Ọláṣojú Ọlá ọmọ Ògòdó wa. Ọláṣojú Ọlá ọmọ Ògòdó. òun ló wà lórí Facebook. ok orí TikTok Ọlá ọmọ Ògòdó ló wà ń bẹ̀. lórí TikTok Ọlá ọmọ Ògòdó. Bẹ́ẹ̀. lórí YouTube nǹkan. orí YouTube Ọlá ọmọ Ògòdó náà ni. Ọlá ọmọ Ògòdó ẹ̀yin èèyàn wa ẹ má bá wa tẹ̀lé wọn lórí ìkànnì wọn àwọn kìíní àǹdù wọn yẹn òun lè wò lórí fọ́nrán yín nílé ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. sìgálà bá jìyàwó. gbogbo ètùn ṣáájú. ọlọ́mọ níbi tí adé yẹn èdè tí wọ́n sọ bẹ́ẹ̀ kì í ṣe èdè Yorùbá èdè bo nìyẹn. bóyá tó gbé mi gbà yìí. ẹ jẹ́ ká gbọ́ ẹ̀yin nǹkan tẹ́ ẹ sọ èdè yẹn kò ń ṣe Yorùbá. ẹ̀yin pírẹsẹ́ńtà bẹ́ẹ̀ ni ti ń rí. kọ́ ló ń ṣàánú wa. ikọ̀ tó ṣẹlẹ̀ èdè tápà mo sọ yẹn tápà. ẹ̀ṣẹ́ ẹjọ́ mo ní gunukú ni. bẹ́ẹ̀ ni ọmọ onígunnu ni mí torí mi lè deny nítorí pé kí ni tí n bá deny bí pé. ẹ̀yàn fọwọ́ sí ju ilé bàbá ẹ̀ nìyẹn. bí pé èèyàn fọwọ́ sí ju ilé bàbá àti bí pé mo tún gbẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run torí pé mi ì mọ̀ nǹkan tí mò ń ṣe tádùúrà mi fi ń gbà. kàbíyèsí. onígunukó ni ìyá mi ìyá mi. onígunukó ni. onígunukó ni so ibẹ̀ mo ti jẹ́ onígun. kárí ẹ̀ kọ́ mi bàbá mọ́ríyàwó tó. ẹ̀yin yẹn wa Ọlá ọmọ Ògòdó ni ẹ ti ń gbọ́ ní àtàárọ̀. Ọlá ọmọ Ògòdó àwọn ibi ayẹyẹ wo lẹ ti máa ń lọ kọrin àbí ṣé bí òkú nìkan ni ibi kò mọ nìkan ni àwọn kan tẹ máa sọ pé ọdún ẹgbẹ́ alára gbọ́ ni ọlọ́mọ ló ń kọ́ ó kò kọ ohun wọn bọ́lẹ̀ tí máa ń kọrin. ọdún ẹgbẹ́ alára gbókẹ̀ àìmọye tá a ti kọrin bíi ìṣílé a ti kọrin wedding a ti kọrin kò mọ òkú àgbà tẹ̀ ló pọ̀ jù ìyẹn ló máa ń ṣọ́ wa jù òkú àgbà ọdún ifá gbogbo anything kan tó bá fẹ́ ṣe. tó bá jẹ́ bí oore tó bá dá sí ọkọ ayẹyẹ ńlá ṣá. tó bá fẹ́ ṣe ayẹyẹ wọ́n ní ìdí eléré ń bẹ̀. eléré ń bẹ̀. kò síbi tí Ọlá ọmọ ò ti ń kọrin kò síbi ayẹyẹ tí Ọlá ọmọ ò ti ń kọrin. Ọlá ọmọ ṣé láàrin Abẹ́òkúta wa mi báyìí ìpínlẹ̀ Ògùn wa mi báyìí nìkan lẹ ti ń lọ kọrin ni àbẹ máa ń lọ káàkiri àwọn stéètì tó kù níbi báyìí níráyè. èrò Abẹ́òkúta ní kọ́kọ́ o kódà lọ́wọ́ ìgàn lọ́wọ́ ìmúyẹ́ sọ̀rọ̀ yìí àwọn kan ṣì ń bá mi jà báyìí pé mi ìfẹ́ ráyè tí wọ́n mọ̀ pé torí ẹnu mi ti fẹ́. fẹ́ kò jẹjẹ pẹ́nu fẹ́ ẹ mọ̀ pé bí èèyàn bá ṣe ń ga sí ló gbọ́dọ̀ wò pé irinṣẹ́ yìí ó tún gbọ́dọ̀ yàtọ̀ sí. bẹ́ẹ̀ ni ẹ ti gẹ́ẹ̀tì kan tí mò ń sọ so àwọn òrùkú bí yẹn ṣe lè yàn fi wọn ṣakọ ṣe get okay on the 29 30 November. oṣù kọkànlá. ọjọ́ mẹ́ta tí mo sọ yẹn ìṣòtò ń gbé wá fún mi tí mo ti níjọ́ yẹn bí abi mẹ́wàá ni bẹ́ẹ̀ kẹ́ ẹyọ kọ̀ọ̀kan ni màá lọ. lẹ́ẹ̀ máa lọ́mọ ẹ̀yẹ ti gbẹ́yẹ kọ̀ọ̀kan kẹ́. mo dẹ̀ ti gbẹ́yẹ kọ̀ọ̀kan yẹn àwọn ènìyàn ló wá ń sọ pé mò ń fọ́n ṣakọ. gbà ẹ mo ti níṣẹ́ ni. ìyàbírè ó dórí mi ìyàbírè. ẹ ọlọ́mọ àwọn àgbàlagbà máa sọ wípé bí àdúrà bá gbà apá aládùúrà ò lè ká. bẹ́ẹ̀ni àdúrà Ọlọ́run ni ó gbà ní orí yín àdúrà àwọn òbí ló gbà lórí yín àdúrà tẹ̀ tí ń gbà tipẹ́tipẹ́ ni ó gbà ògo yín tó ti ń tàn yín Ọlọ́run ní jẹ́ kó tán. orí mi àfiré orí mi àfiré ire ni mo yàn. Ọlọ́mọ orí mi àfiré orí mi àfiré yìí kí ló gbé inspiration yẹn wá tẹ́ẹ̀fì lè sọ pé orí mi àfiré kí ló gbé wá tẹ́ẹ̀fì kọ́ jáde.
ṣe rí kọ́lọ́n ṣàánú tó lórin bá kọrin náà tórin yẹn bá ní mí nì ó yẹ kẹ́ mọ̀ pé nǹkan kan náà ló máa ṣokùnfà ẹ̀. bẹ́ẹ̀ ni ó ti yé lọ́dún kan mo fẹ́ lọ play nbí kan so a tún máa san 5,000 kó tó di pé ẹ play kó tó di pé wọ́n gbà láàyè ni o wọ́n ní owó fọ́ọ̀mù. kẹ́tọ́ lè kọ́ nílùú yẹn àbí. so bá ṣe wá lọ síbẹ̀ mo mọ̀ pé normal ok àti san 5,000 mo kọ́ ọmọ bọ́ìsì lọ ìgbà tí mo kọ́ ọmọ bọ́ìsì lọ àti 5,000 tí mo sọ ohun àti gbáwó àti àwo kò ṣe lè tó bọ́ sí. kí n má fọ̀rọ̀ gùn sharp pleasure. kí ló fà á. iṣẹ́ láyé ṣe bẹ̀rẹ̀ sí ní wá owó mọ́tò yá á bẹ̀rẹ̀ sí ní owó mọ́tò yá. tẹ́lẹ̀ fi padà sílé. tí gbé mi ń tẹ́ mọ nǹkan tó fà á tí gbé mo kàn ní ọlọ́run wọ́n á gbọ́ orí mi àfẹ́rẹ́ orí mi àfẹ́rẹ́ bá mi yan rí bá mi ẹ mọ̀. nídìí iṣẹ́ tí mò ń ṣe yìí. bá mi yan rí tí mò ń sọ yẹn ó ti yẹn mo wá ti rìkọ́ọ̀dù nǹkan yẹn sínú fóònù mo yẹ sọ nǹkan yẹn pé bá mi wọ́n ti gbé inspiration nǹkan yẹn wá fún mi. orí mi jọ̀yàn rí fún mi. èmi ò wá tẹ̀lé. smartphone tí mò ń lò gbà yẹn mo ti wá fi sílé. orin tí mo kọ ya orí mi àfẹ́rẹ́ yìí ó yẹ kó ti jáde nínú rẹ́kọ̀dù àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe. gbára. but mi ò ríro ó ti mi ì rí tí ẹ ro inú smartphone yẹn ló wà nígbà tó wá yá mi tẹ́ mọ̀ ọkọ tó ṣẹlẹ̀ tí mo mú smartphone yẹn mo wá ń wo àwọn rẹ́kọ̀dù tó wà ń bẹ̀ mo á lọ kọrin ẹ̀ ń bẹ̀ mo á rántí pa orin lílé yìí pé kíní ok mo á play ẹ̀ lọ́wọ́ ṣojú àbúrò mi producer yẹn pé bàbá ẹ̀ mo lọ wá ní iṣẹ́ yìí dẹ̀ máa dáa fún rẹ́kọ̀dù tí a fẹ́ ṣe yìí o irú rẹ́kọ̀dù kẹta tí a yẹ ṣe yìí o. ló wá ṣe wà nù ẹ. inú kí n tó ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ lórí yẹn ti wà o ó yẹ ṣe wà jáde inú rẹ́kọ̀dù ìkẹta. ìgbà tó lóun ní àsìkò ẹ̀ tó ní. ó ti yé torí ìbéèrè tẹ béèrè torí mo sọ fún mi pé ìbéèrè ńlá ni ẹ béèrè o so nǹkan tó fokùnfà àdúrà lèmi ṣe ń jọ yẹn ọlọ́run á gbé inspiration orin yẹn wọ̀ mí nígbà pé jẹ́ ń rìkọ́ọ̀dù ẹ̀ sí inú fóònù mo dẹ̀ ṣe síbẹ̀ báyìí mo dẹ̀ gbàgbé ẹ̀. kábíyèsí elédùmarè ó túmọ̀ sí pé gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe kó máa tẹpá mọ́ ó lè ṣe nǹkan kan lẹ́nìí kó má dáhùn má rò pé ọlọ́run ti gbàgbé ẹ o kò sẹ́ni tọ́lọ́run gbàgbé fáìlì tó kọ́kọ́ wà níwájú ọlọ́run ló kọ́kọ́ mú tó bá yá ó máa ronú kàn wọ́n náà láti gbé fáìlì ẹ lọ́jọ́ kan. mo kọrin kan náà orin rẹ́kọ̀dù tó tún bọ̀ báyìí nínú nǹkan tẹ́ ẹ sọ yẹn ó ti yé orin náà tí mo kọ pé rẹ́kọ̀dù wa ń bọ̀ báyìí o mo ní ọlá ọmọ táyé bá ti ń dùn fún ẹ tó ń dùn fún ẹ ní èní táyé bá ti ń dùn fún ẹ tó bá ń dùn fún ẹ ní èní má lọ ní ìlọ́kàn pé páwọn tó kù ikú mọ̀ ṣe bẹ́ẹ̀ nìkan bá lè ní ẹlòmíràn á tún náà la ọba tó ṣe ti kọ́yìndé o a ṣe ti táyé o ọba tó ṣe ti kọ́yìndé a ṣe ti táyé o. ẹ wo orin yẹn bó ṣe rí. ó ti yẹ yín orin yẹn ń bọ̀ rẹ́kọ̀dù ni o inú ẹ̀ náà mo ti kọ pé ọlá ọmọ ẹni tó bá ti nógò láàráyé ń pẹ̀ gan nínú ayé èèyàn tó bá ti nógò láàráyé ń pẹ̀ gan nínú ayé wọn kì í pẹ̀ gan ẹni tí ò ní aráyé burú máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ jayé orí ẹ rọra mí àrìn ayé gbẹ̀gẹ́ ò torí lẹ́hùn yọ. ṣé ẹ rí ọlọ́mọ ìkìkì orin ni kọlọ́hún má jẹ́ kí ọpọlọ ọlọ́mọ kó dọ́bà o apá ayé kọlọ́hún má jẹ́ kó ká gbogbo ẹni bá ń robi sí wa kíbi kó máa jẹ́rù tiwọn ẹni bá ń robi sọ́mọ wa kíbi kó máa jẹ́ tọmọ wọn ẹni bá ń robi sáyà wa kọlọ́hún ọba kó fi ẹ̀jẹ̀ wọn ṣètùtù fún wa ọlọ́mọ a ní kú kógo wa tó yọ o. ṣe rí ọ̀rẹ́ dalẹ́ kó tó pọ́n yìí mẹ́sẹ̀gì tí ó lágbára ni kò yẹ kó ṣe máa sọ fún yàn pé nǹkan kan ṣẹlẹ̀ ń gbà yẹn kó tó di pé ẹni yẹn pa. ìwọ tó ń bá tèèyàn jẹ lẹ́nìí
ronú dáadáa àṣegbé òsì àṣepamọ́ ló wà òun lọ́lọ́ ọmọ ti sọ yẹn. tó bá sọ̀rọ̀ kálẹ̀. tó o bá ba tọmọ lọ́mọ jẹ́ lẹ́ni ẹni tó máa ba tọmọ ẹ jẹ́ ń bọ̀ lọ́la. ìwọ sọ̀rọ̀ kálẹ̀ tètè. òní la rí kò sẹ́ni tó mọ̀ la o. wọ́n gba sunkún. ẹ̀yin èèyàn wa ọlọ́mọ ògòdó ni a gbé wá sí orí ètò wa lẹ́ni ní Òkodoro Yorùbá tẹlifíṣàn. àṣegbé òsì o àṣepamọ́ ló wà. àṣegbé òsì o ọmọ àṣegbé òsì o ọlọ́mọ àwọn kan ni wọ́n máa sọ pé kò dáa kí olórin máa jẹun lóde kò dáa kí olórin máa mọtí lóde kí lẹ́rìí sọ̀rọ̀ yẹn. kò sí nǹkan tó burú nù ẹ̀ kó lórin jẹun lóde oúnjẹ la pé èmi tẹ̀sẹ̀ ń gbọ́tọ̀ tí yẹn so oúnjẹ náà tí yẹn bá máa jẹ àsìnwọ́ tó jó lórin náà bẹ́ẹ̀ni ẹ kọ́ bá gbé síbi tó hide pé kó máa gbé bí a open place ojú so kò sí nǹkan tó burú nọ́mbà wà ní pé èmi ò ń jẹun lágbo kò sí pé bí àwọn kọ̀ọ̀kan wà bẹ́ẹ̀ o èmi ò kì í jẹun lágbo kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ èmi ò kọ̀ láìkẹ́ ẹ ni so tó lórin bá jẹun lágbo náà ọkọ lè bá wábì kan tó máa tó farasin tó máa jẹun kan tó máa jẹ ó tán so. ìwọ náà wẹ́niwé bá rìn láyé ṣẹ̀bẹ̀ gbọ́ gbogbo nǹkan tí Ọlá ọmọ Ògòdó sọ ní àtàárọ̀. Ọlá ọmọ Ògòdó gangan orin gangan agbára orin. Ọlá ọmọ ẹ má jẹ́ kí a gba àsìkò yín púpọ̀ ẹ bá wa fi orin kí àwọn èèyàn wa tí wọ́n wò wá léyìí pé kọ́ lọ subscribe sórí àkáǹtì yín kọ́ subscribe sórí àkáǹtì Òkodoro kọ́ máa gbọ́ yín kò síbi tí ẹ ti ń lọ kọrin ẹ̀ ń kọrin fọmọdé ẹ̀ ń kọrin fún wọn àgbà bisimilayi. Ọlá ọmọ Òkodoro Yorùbá lórí TV ẹ̀yin èèyàn wa tẹ̀ ń gbọ́ wa nílé lóko ẹ jọ̀wọ́ nítorí Elédùmarè ọba tó dá wa sáyé ọba fẹ̀ dámọ̀ ná Ọlá ọmọ nítorí tí ń la ṣe wà nílé ayé bí ògbójọ mọ́ tí ó bá ti sẹ́yìn nílé ayé bí Ọlá ọmọ Ògòdó kò lè sá wa nílé ayé bí ògbójọ mọ́ ojú tẹ fi ń wà kò ní fọ́ nílé ayé bí èyí tí tẹ fi ń gbọ́ wá àti ẹ̀rí yẹn kò ní di nílé ayé bí ògbó mọ̀ túmù àgbógbó kò tí mi kẹ́ yẹ ká sàmì yẹn ẹ bá subscribe sórí YouTube wa nílé ayé bí ògbójọ mọ́ Òkodoro Yorùbá lórí YouTube ẹ bá subscribe sí nílé ayé bí ògbójọ mọ́ Ọlá ọmọ Ògòdó Òkodoro Yorùbá lórí TikTok ẹ bá like page wa ẹ bá follow Ọlá ọmọ Ògòdó ọmọ Olúìgbé lórí Facebook Òkodoro Yorùbá lórí Facebook nílé ayé bí ògbójọ mọ́ ẹ bá follow ẹ comment ẹ jọ̀ọ́ tó rọ Ọlọ́run ọba tẹ ẹ bá ti ń bá comment ẹ bá follow nílé ayé bí ẹ máa náǹfààní láti máa rí iṣẹ́ míì tá a bá drop nílé ayé bí ògbó ẹ̀yìn èèyàn bẹ́ẹ̀ni tí ó bá ti sẹ́yìn nílé ayé bí kò sáà wá nílé ayé bí ògbójọ mọ́ ẹ jọ̀wọ́ nítorí Elédùmarè Yorùbá tó dára Ọlá ọmọ aṣáǹfò pẹ́rẹ́pẹ́ àwòdìǹfò pẹ́rẹ́pẹ́ aṣáǹfò pẹ́rẹ́pẹ́ àwòdìǹfò pẹ́rẹ́pẹ́ rìgísì ò jẹ́ kẹ́dìyẹ kó lè fò ẹ wá ń ṣe síwá yín rìgísì ò dá abosí ò dá ọ̀tẹ̀ náà ò dá kò kí ń jẹyàn kó gòkè. Ọlá ọmọ ẹ jẹ́ kọ́ rí gbọ́ lọ́tún lòsì kọ́ gbọ́ lẹ́yìn gbọ́ níwájú kó rinlẹ̀ bí wúfà wá kán lè mọ̀ pé mímú lórin kán lè mọ̀ pa wá lónìí ìlú. Ọlá ọmọ máa wí o tó rọ́ọ̀bà kò ní máa kọrin tẹ bá ní wí máa wí kó séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ afọ́bẹ̀ tí o bá dùn ún wo mo ti ń wí o ọba kò ní máa kọrin. Ọlá ọmọ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ níkùn mi ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ níkùn mi tó jẹ́ pé tí n bá ti wí àtàbàgbàtà wa o àdẹ̀jà wọn nínú olóòtú oníbàjẹ́. Ọlá ọmọ Ògòdó lágbára Ọlọ́run tá a bá ti ń pè yín ẹ máa jẹ wá dáadáa ẹnì kankan ò ní kú fẹ́ni kankan ògo yìí ṣe bẹ̀rẹ̀ ni o kò ní wọ̀kùn lágbára Ọlọ́run bá Ọlá ọmọ Ògòdó òun la gbé wá sórí ètò wa kò ní ju báyìí lọ lórí ètò wa lónìí Òkodoro Yorùbá tẹlifíṣàn títí dìgbà mi tí a máa pàdé ire o ọlọ́mọ. ẹ ṣé gan.